tọ́ ẹ jẹ́ kí n máa fi tó ẹ̀yin èèyàn wa létí bí ìgboro ṣe rí lásìkò yìí ní Nàìjíríà. Ìgboro ti dàrú tán nítorí pé báyìí àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ya sígboro, wọ́n sì ń dá ọkọ̀ dúró lọ́tún lósì lèyí fi ń wáyé ní ìlú Ìbàdàn. Ó ń wáyé lọ́wọ́ báyìí nílùú Ìbàdàn, kì í ṣe Ìbàdàn nìkan, ìfẹ̀hónúhàn wáyé ní ìlú Ìlọrin. Bó ṣe ń wáyé nílùú Ìlọrin náà ló tún wáyé ní ìpínlẹ̀ Èdó. Kò mọ síbẹ̀ nìkan, àtàwọn bòmíì bẹ́ẹ̀ ló ti ń wáyé. Bẹ́ẹ̀ bá gbàgbé lẹ́nu àìpẹ́ yìí ló wáyé náà ní ìlú ìpínlẹ̀ Ògùn. Ṣùgbọ́n o gbogbo bó bá ṣe ń wáyé gẹ́lẹ́ ni màá fi hàn yín nínú fídíò tẹ́ ń wò yìí. Àwọn èèyàn ti ń bínú tán, ara sì ti ń ni wọ́n lórí ọ̀rọ̀ owó náírà eléyìí tí wọn ò rí gbà. Ó ti bẹ̀rẹ̀ sí mú kọ́pọ̀lọpọ̀ ọmọ yarí tán pé àní lónìí jẹ́ gbogbo ọ̀nà gbogbo ohun tó bá gbà òun sì ni a fi fún un, gbogbo ohun tó bá gbà òun ni a sì bá wọn fi fà nílẹ̀ nítorí pé àwọn ọkọ̀ ò ráàyè kọjá mọ́. Kódà tó fi dé Ẹgbẹ́dá lọ́hùn-ún nílùú Ìbàdàn, gbogbo ìgboro ti bẹ̀rẹ̀ sí dá. Àwọn èèyàn ya sígboro, wọ́n ní kò sẹ́nikẹ́ni tó gbọ́dọ̀ rodò tàbí roko tàbí lọ sẹ́nu iṣẹ́. Ó sì tó bẹ́ẹ̀, ó jù bẹ́ẹ̀ lọ, a gbọ́dọ̀ dáwọn èèyàn wọ̀nyí lẹ́bi. Àmọ̀ràn kan ni pé kí wọ́n má ṣàkọlù sílé ìfowópamọ́ torí ìjọba gangan ló yẹ ká kọjú mọ́. Tá a bá sì kọjú mọ́ ìjọba, tá a béèrè ẹ̀tọ́ wa dandan, a gbọ́dọ̀ rí ìgbà. Nítorí pé ìwà ìkà gbáà lélẹ́yìí jẹ́ ìwà ìkà gidi ni, nítorí ìnira náà fi ń kún ìnira. Ìdájọ́ ilé ẹjọ́ ó ṣẹ̀ṣẹ̀ gbé ìdájọ́ tiẹ̀ kalẹ̀ báyìí lórí ọ̀rọ̀ owó náírà wa wípé kí wọ́n sì máa ná lọ gẹ́gẹ́ bí ìdájọ́ tí wọ́n ṣe ṣáájú. Ilé ẹjọ́ ní ìdájọ́ tó ń ṣe ṣáájú yẹn òun sì dúró lé lórí kí wọ́n sì máa ná owó àtijọ́ lọ. Ṣùgbọ́n Emefiele ó ń lé fùrù kọ̀kọ̀. Ẹ wo fídíò yìí, ibi tán bá wa dé lórílẹ̀‐èdè Nàìjíríà. Àwọn nu Ọlọ́run o. Ẹ kú kalẹ̀, Bembeyeke TV lẹ́ wò. Ẹ subscribe, ẹ tẹ notification bell, option all, ẹ comment, ẹ share fáwọn èèyàn. Ibi tí Nàìjíríà dé dúró rèé, ibi tá a sì bára wa lẹ̀ ń wò yìí. Ọjà kátàjà, wọ́n láwọn ọ̀gbẹ́ ọ̀nù owó ní títí náà. Ilé ẹja bo. Ilé epo ní bá a bẹ̀, ilé epo bọ́ pásítọ̀ yóò gbowó. Kò sáyẹn tó wọ́n ṣe lọ́wọ́ lè ní. Nígbà tí a bá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbogbo olójútì mo fún ọ̀nà yìí pé yóò lójútì. Àwọn elépo ọgbà níbi ọ̀rọ̀ mọ́. Àwọn olójútì lónìí yóò lójútì rẹ̀ lẹ́kọ̀ọ́ sí. Àwọn ọmọ
Hello, this is live Ibadan. The road is blocked. You can see both left and right. You can see everywhere is blocked. Yes. You can see the situation on ground. Everywhere is blocked. This is live Ibadan. Nobody on the road. You can see it. You can see everywhere. No movement in Ibadan. Hello, Mr. Koiki. Láti Ìlọrin ni. Ṣé ti rí báyìí ní ká ṣe tẹ́lẹ̀ nù táwọn èèyàn ṣe? Tí mo sọ fún yín jẹ́ sí kọ́ńkálùkù wọn ò ní sọ fẹ́ nìkan tí òbí máa jáde. Ṣé ti rí báyìí? Oko lówó ní Ìlọrin. Ẹ wo àwọn tírélà ni. Wọ́n ti ń dá wọn dúró báyìí. Láti Ìlọrin ṣé ti rí báwọn? Ǹjẹ́ ẹ ká ṣe òun là ń ṣe yìí? Ṣé ti rí báwọn? Nígbà tí ẹ̀ ń padà sọ fún mi pé ẹ má wọrí. Wọn ò ní sọ fún kálukú tí òbí dìde. mo lérò wípé ẹ̀yin náà ti rí lọ́tún lọ́sì ẹ rí báwọn èèyàn ṣe ń bínú oníkálukú wọ́n ń pariwo wọ́n ní áwù kí ló dé àròwó ná àrépo àrígbá àráwọ̀ ìkòkò bàbà sásùn ó mọ̀ lágbára báyìí o ó mọ̀ wá di nǹkan báyìí o ẹ wo bọ́lọ́pàá gan ṣe bá wọn sọ̀rọ̀ ọgbọ́n náà ló náà ń ta nítorí wípé kí ni ẹni tí ó ń ṣe iṣẹ́ fún ìjọba tó ń gbè fọba ta lẹ tó rò pé ó yẹ kó gbè sí lẹ́yìn ṣùgbọ́n o a mọ̀ pé tó bá já wa jẹ lára jẹ tán àwọn fúnra wọn náà ń padà bọ̀ wá darapọ̀ máwọn aráàlú nítorí pé kò ní dáa ká má rówó ná ká má rówó ṣe nǹkan gbogbo èèyàn lẹ́rù pé ó lè ṣe transfer ni àti pé ibi tá a dé yìí orílẹ̀-èdè Nàìjíríà máa ń tẹnumọ́ wípé àti ìdébẹ̀ kí ni ètò tíjọba ti tò kí ni ètò tíjọba ti ṣe kí ni ìgbésẹ̀ tí wọ́n ti ṣe ṣáájú ṣáà ti débẹ̀ náà a ò tí ì débẹ̀ nìdáhùn tọ́ Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mí bẹ́ńbẹ́yẹ́kẹ́ yín rèé ẹ subscribe ẹ comment ẹ like ẹ share ẹ fẹ́ lòmíì kán máa wò ó lóní bẹ́ńbẹ́yẹ́kẹ́. Flash Express Logistics Services has gone far, even beyond your imagination, to serve you better in Ibadan and beyond. Flash Express Logistics Services has proven integrity to make you get whatever you want, wherever you are, and whenever you wish. Our services include global and local courier services, e-commerce, express delivery, pickup and delivery, and a lot more. Your convenience and safety of your parcels and luggages are so paramount to us. For further inquiries, please call Flash Express Logistics Services on 0906 727 0530 and 0805 467 5088. Flash Express Logistics Services. Your convenience is our priority.